ìdí tí a fi dá Ọmọluabi Caucus kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́sùn. Ọgbẹni Arẹgbẹṣọla, mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé tó ṣẹ̀ṣẹ̀ kúrò nípò lórílẹ̀‐èdè yìí, Ọgbẹni Arẹgbẹṣọla sọ pé òun kò ní sinmi títí tí ẹgbẹ́ òṣèlú APC yóò fi gba ògo rẹ̀ padà nípínlẹ̀ Ọ̀ṣun. Ọgbẹni Arẹgbẹṣọla sọ̀rọ̀ yìí láàkó tí ó ń ṣe ìfilọ́lẹ̀ igun ẹgbẹ́ náà tí wọ́n pè ní Ọmọluabi Caucus nílùú Iléṣà lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 22 oṣù kẹjọ ọdún yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ ọ̀hún ṣàlàyé pé kì í ṣe pé Ọmọluabi Caucus dá wà rárá, inú ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n wà. Ó kàn jẹ́ ìkórajọpọ̀ àwọn tí wọ́n jọ ní àfojúsùn kan náà ni. Ó ní igun náà jẹ́ ìkórajọpọ̀ àwọn tí wọ́n dá ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀, kò sì sí nínú èròǹgbà wọn láti fi ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ lásìkò ìrúkèrúdò tí ó ń wáyé yìí. Àwọn yóò sì dúró digbí títí tí gbogbo ìdààmú yìí yóò fi kọjá. Gẹ́gẹ́ bí Arẹgbẹṣọla ṣe wí, ìdásílẹ̀ Ọmọluabi Caucus nípínlẹ̀ Ọ̀ṣun wà láti sọ ìrètí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC di ọ̀tun nínú òṣèlú onítẹ̀síwájú tí wọ́n jogún lọ́dọ̀ olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀, olóyè Bọ́lá Ìgè, olóyè Abraham Adésànyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní bí ẹgbẹ́ náà ṣe lulẹ̀ lásìkò ìdìbò gómìnà lọ́dún tó kọjá àti ìdìbò àpapọ̀ lọ́dún yìí kò ṣẹ̀yìn bí wọ́n ṣe yẹ̀ kúrò nínú ìlànà ọmọlúàbí tí wọ́n gbé lọ́wọ́, ṣùgbọ́n ó ní àwọn yóò padà sí ìjọba láìpẹ́. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé a ti wà ní irú ìkóríta bíi eléyìí rí ṣáájú ìdìbò ọdún 2003 nígbà tí ẹgbẹ́ wa bọ́rẹ̀lẹ̀ pátápátá nípínlẹ̀ Ọ̀ṣun. Ìgbà yẹn làwọn tí inú wọn kónú parapọ̀ lábẹ́ Ọ̀rànmíyàn tí wọ́n sì lọ káàkiri láti bá àwọn ọmọ ẹgbẹ́ sọ̀rọ̀. Eléyìí ló yọrí sí ìjáwé olúborí wa níbi ìdìbò gómìnà lọ́dún 2007 nípasẹ̀ èyí tí a fi lọ sáà méjì kó tó di pé a gbé èkúdà lé ẹni tí ó bọ́ síbẹ̀ lẹ́yìn wa lọ́wọ́. Bí àwọn aráàlú ṣe ń fi tẹ̀rín tọ̀yàyà pàdé mi nígbàkúùgbà tí mo bá wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun fi hàn pé wọ́n sì fẹ́ràn ẹgbẹ́ wa. Ìwà burúkú tó wà lọ́wọ́ àwọn kan tí wọ́n ń pe ara wọn ní adarí ló ń bí wọn nínú. Ẹgbẹ́ wa bọ́ lulẹ̀ látàrí àìsí ìbáwí àti àìní àfojúsùn rere. Nígbà tí a wà níjọba, ìbáwí wa, ìwà ọmọlúàbí wa, a sì ń gbin èyí sínú gbogbo àwọn aráàlú. Nítorí náà a gbọ́dọ̀ padà sínú ìwà ọmọlúàbí yìí. Káàkiri wọ́ọ̀dù 318 tó wà nípínlẹ̀ Ọ̀ṣun ni àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ti lọ sílùú Iléṣà láti darapọ̀ mọ́ igun Ọmọluabi Caucus. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.